Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Tó bá fẹ́ dàbí everybody, ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ẹ wo fọ́nrán yìí. Wọ́n mú òótọ́, wọ́n mọ̀ báwọn òfin àwọn olówó àdìdí ẹ̀. Ilé tí o kì í ṣe Fúlàní tàbí kí o ṣara yín tó wá látọ̀dọ̀ yín, o lè rí ìtọ́ bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀. Ẹ máa láìkì program yìí máa tẹ̀. Fèkè máa láìkì bẹ́ẹ̀ bá ṣe ń láìkì ẹ̀ ló ṣe máa rìn sí. Làwọn yóò ṣe máa kẹ́kọ̀ọ́ sí. You are scared of the government. You are not scared of God that sent you. Ọlọ́run tó rán yín ẹ̀. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ni gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Now, mo lérò pé ẹ wo fọ́nrán yẹn dáadáa. Ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ni mo fẹ́ jẹ́ kí ẹ mọ bó ṣe ń lọ nípa rẹ̀, nítorí pé tá bá ní ká dákẹ́, ohun tí a ò lérò ó ṣeéṣe kó ṣẹlẹ̀. Lákọ̀ọ́kọ́, I stand to be corrected. Tó bá dé fẹ́ dàbí everybody, ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Àròkùn ńlá ló jẹ́ fún gbogbo àwọn ènìyàn tí ọ̀rọ̀ kàn wọ́n mọ́ra wọn. Ẹ jọ̀ọ́, gbogbo ohun tí ẹ bá rí sí ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Ẹ máa wá pín. Tó bá fẹ́ dàbí everybody, ó gbọ́dọ̀ máa ronú bí everybody. I stand to be corrected. Ó yá o. Bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀, ẹ máa láìkì program yìí máa tẹ̀. Fèkè máa láìkì bẹ́ẹ̀ bá ṣe ń láìkì ẹ̀ ló ṣe máa rìn sí. Làwọn yóò ṣe máa kẹ́kọ̀ọ́ sí. Kí ló wọnú gbogbo ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́nìí, ẹ jẹ́ kọ́kọ́ yán kọ̀ọ̀kan fún yín. Ọ̀rọ̀ yẹn dẹ̀ ní mo sì ń bọ̀ wá ṣe ètò lé lórí lódìdí. Sunday Igboho parọ́ mọ́ yẹn lẹ́yìn olóṣèlú lẹ wà nídìí ọ̀rọ̀ ni. Ṣé ẹ̀yin fúnra yóò mọ̀ bẹ́yìn lẹ wà nídìí ọ̀rọ̀ yìí ni? Ṣé àwa jẹ́ bébì ni àbájẹ́bù? Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká la ojú wa dáadáa, ká la etí wa, ká gbọ́rọ̀, ká la ojú, ká ríran, ká dẹ̀ fi ọpọlọ wa ká fi ṣiṣẹ́ tó yẹ ká ṣe. Sáwọn ọmọ ṣe rò pé ìdí láti ronú ni? Abẹ́ rò pé ibi ẹsẹ̀ wa ni ọpọlọ wa wà? Àwọn ọmọ ìpẹ́yìn lẹ wà nídìí ọ̀rọ̀. Ìdí táwa ṣe ń pariwo pé Nàìjíríà ò kì í ṣe ìkọ́. Ẹni tó bá ti ṣe lọ́tọ́nà, tó bá ti ṣe lọ́tọ́nà, tí ò ti ṣe Fúlàní tàbí kí òun ṣara yín tó wá látọ̀dọ̀ yín, ò lè rí ìjọba ṣe successfully ní Nàìjíríà. Ọjọ́ kìíní àná nígbà tí Jonathan tó jẹ́ president Nàìjíríà kò ní tẹ́ fojú ẹ̀rí lórí oyè. Àwọn ọmọ tẹ́ kó nígbà tí Jonathan wà ń bẹ̀ títí dé ní àṣeyẹ nínú wọn tó sì wà ní kóló àwọn pípé tí wọn ò release dọ́là. Wọ́n ti fẹ́ lára wọn. Àwọn ọmọ tó kó ní Chibok girls, where are they? Ṣé gbogbo wọn náà release? Tẹ́ ẹ bá ti rí pé àwọn kan wà tí wọn kì í ṣe àwọn northern torí ẹ̀yin Fúlàní gbàgbọ́ ìgbẹ́yìn lẹ́ni Nàìjíríà ìṣẹ̀lẹ̀ náà dídú ogun sí wọn bẹ́ẹ̀ ṣe ti ogun sí Jonathan nìyẹn dẹ́ lé lọ. Èyí tẹ́ ẹ bẹ̀rẹ̀ Boko Haram tẹ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tẹ́ mọ́ra yín. Ẹ mọ́ra yín náà ẹ̀ dẹ̀ mọ́ ipá wọ́n yín ló wà bẹ́ẹ̀ gbogbo bó ṣe ń wó. Ṣé Àtíkù fúnra rẹ̀ tí ẹ fẹ́ gbọ́rọ̀ yóò dẹ̀ máa gbọ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ ni mo wá sọ lé ní mo mú ètò tí ẹ bọ̀ ní ọ̀nà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wo fídíò tẹ́ ẹ pariwo ẹ bá bẹ Sunday kó yẹ sọ̀rọ̀ mọ́ kó yẹ kí wọ́n ti tàbí kó yẹ ṣe tibí kó yẹ ṣe tọ̀hún ẹ fọmọdé yẹmọ sílẹ̀ kì í ṣe bébì. Tẹ́bí náà wà láwọn tó máa ń sọ pé olóyè ìgbòho máa sọ ṣùgbọ́n ọ̀rọ̀ ti débi pé olóyè Sunday Igboho ṣàkíyèsí ọmọdé ọmọ tó tọ́ ọmọ tó yọ ọdẹ ọmọ tó sọ lẹ́nu. Kò lè séwu ẹgbà kàkà ọmọ Ọlọ́run ti sì kòtò mọ̀nàmọ́ná ojú ọ̀rọ̀ ayé àṣìṣe mọ́lẹ̀ fáwọn ọmọ Ọlọ́run ẹ fọkànbalẹ̀ àkí àṣẹ mọ̀ mú o àdé ṣe ọ̀dà àmọ́ tó ń lọ àmọ́ tó ṣẹlẹ̀ gbogbo wa ládẹ̀ mọ́ ṣùgbọ́n torí pé kí ni ọ̀tún corrupt òsì corrupt orí òṣèṣẹ́ tó lè bàrájà orí òṣèṣẹ́ nínú àwọn tó pé àwọn ní leaders tó lè sòtọ̀rọ̀ fúnra wọn torí pé kí ni àtọ̀tún àtàwọn tó jẹ́ incumbent presidency tí wọ́n ṣe pé ìjọba wọn corrupt àwọn tó gbéra wọn ní kí náà máa ń pè wọ́n opposition tó ń takò president àwọn náà corrupt so kò sẹ́ni tó lè bára wọn òtítọ́ ọ̀rọ̀ òun ni gbogbo ẹsẹ̀ ní kó ṣe rí wọ́n mú òótọ́ wọ́n mọ̀ báwọn òfin àwọn ló wà nídìí ẹ̀ eléyìí tí Àtíkù fúnra ẹ̀ tó ń ṣe ní Nàìjíríà ó tó kọjá àfẹnusọ damages tí Àtíkù tó ti ṣe ní Nàìjíríà ó kọjá àfẹnusọ níbẹ̀ kọ́ mò ń lọ ẹ ǹlẹ́ o ilẹ̀ Yorùbá ni mo wá ẹ̀yin ti ìran Yorùbá ìran mi ẹ̀yin ni mo wá sọ̀dọ̀ ẹ̀ lé gbogbo ẹ̀yin dáadé jí ò nílẹ̀ Yorùbá Bíbélì lè ní ká ó ní ẹ gba àwọn àgbààgbà nímọ̀ràn ẹ má ṣe bá wọn wí ṣùgbọ́n àgbẹ̀ nípa àmọ̀ràn wa òwe tí yín I once told you mo sọ̀rọ̀ kan lórí program mi rí ẹ jẹ́ máa rí kọ́mẹ́ǹtì yẹn jọ ẹ máa kọ́ jáde mo sọ̀rọ̀ kan nínú ètò mi mo ní ẹnìkan pè mí láti Amẹ́ríkà ẹni tó ní access tó máa ń wọ White House dáadáa ni ó ti ṣe díẹ̀ o kì í ṣe ọdún yìí o àti tó bí ọdún bíi mẹ́ta sẹ́yìn ẹni ẹ wá sọ statement kan fún mi ó ní ọmọ lúkà mo ní yes sir ó ní ṣé mo mọ̀ yìí pé pẹ̀lú study tó ń carry out pẹ̀lú research tó ń ṣe àtàwọn observation tó ń ní ó ní ṣé mo mọ̀ yìí pé 99.9% citizens of Nigeria ló fẹ́ kí Nigeria pé ṣe gbọ́ statement yìí 99.9% of Nigerian citizens ni wọ́n fẹ́ kí Nigeria pín
That is to tell you pé 0.1% ni wọn ò fẹ́ kí Nàìjíríà pín. Ṣé àwọn tó jẹ́ 0.1% yẹn àwọn olóṣèlú, àwọn olórí ẹlẹ́sìn and some other kí sá sọ àwọn kankan nínú Nàìjíríà yìí. Mo ti sọ̀rọ̀ fún, mo ti analyse many times. Àwọn olóṣèlú Nàìjíríà tó bá kó gbogbo wọn papọ̀ tí wọ́n ń darí Nàìjíríà, àwọn tó ti darí wa rí tó sì wà láyé, àwọn tó ń darí wa lọ́wọ́lọ́wọ́ yìí, tí wọ́n bá ro gbogbo wọn papọ̀ wọn ò tó 1 million. Kí ni number 1 million? Kí ni percentage 1 million nínú 230 or 240 millions of Nigerians? Mo ti sọ fún yín many times. Calculation fúnra yín. We have only 1 president, 1 vice president. That is 2. We have 36 state governors. That is 40. Calculate minister mọ́. Ṣé minister yín pé 100? Calculate àwọn SSA àti special advisers and ambassadors gbogbo wọn. Ṣé wọ́n pé 200? Calculate ẹ̀gbọ́n. Kẹ fún mi ní reply. Èló nìyẹn? Ká sọ pé 300. Calculate gbogbo commissioner pátápátá of the 36 states. Ṣé wọ́n pé 500? Ti ẹ̀gbà bẹ́ẹ̀ pé wọ́n jẹ́ 500. Calculate ẹ̀gbọ́n kò tí ì pé 1 million. Wá àwọn GO tá à ń sọ yìí, àwọn GO tá à ń sọ yìí tọ́jú lórí ẹlẹ́sìn, both in ẹlẹ́sìn Yorùbá, ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì àti ẹlẹ́sìn Mùsùlùmí, àwọn wọ̀nyẹn calculate wọn, ṣé wọ́n pé 100? Wọn ò tó. Gbogbo àwọn tó ń darí wa tá à ń sọ wọ̀nyí ò gbé 1 million. We are talking of gbogbo tí mo kà sílẹ̀ yìí láì tí ì pé 1,000. Káṣí wa gbà pé wọ́n wọ 10,000, 20,000. Kágbá gbé wọn tó bẹ́ẹ̀. Káṣí wa gbà pé 1 million ni wọ́n ẹ̀yìn ẹ̀ wò for God's sake. Báwo kí ni percentage wọn nínú 200 million ọmọ Nàìjíríà? And you know what statement you look at? The current Nigeria we have, the current Nigeria is a conspiracy of Nigerian elite. Nigerian elite. Àwọn gangan ní ìṣòro Nàìjíríà, àwọn ní ó fẹ́ ká pín. Lára àwọn elite tá a sọ yìí, lára wọn làwọn dájú tí ó wà nílẹ̀ Yorùbá, àwọn ní ìka. Àwọn tó jẹ́ pé Sátánì ni wọ́n ń sìn, tí wọ́n claim fún wa báwọn sìn Ọlọ́run. Pípọ́ lẹ́tí mọ́ Ọlọ́run kì í ṣẹ̀ka, Ọlọ́run kì í ṣẹ̀kẹ́. Ẹ̀tàn ní gbogbo yín fi ń tàn wá jẹ, tẹ́ fi pariwo bẹ́ẹ̀ mọ Ọlọ́run ẹ̀sìn Ọlọ́run. Nínú Bíbélì tẹ́ fi ń kọ́ wa nígbà tí táwọn àjèjì ènìyàn tí wọ́n dìde ogun láwọn ọmọ Ísírẹ́lì, Ọlọ́run pé Sọ́ọ̀lù, mi ò tí fẹ́ kí má jẹ́ sí lọ́dọ̀ Sọ́ọ̀lù, Ọlọ́run pé àwọn tó pé ó yá ẹ̀dìdì ẹ lọ jà fún wọn, lọ bá wọn. Nígbà tó tó àkókò àwọn ọba Sọ́ọ̀lù, ó béèrè ìwọ Ọlọ́run ìdá tó ní ká lọ jà, iṣẹ́ ká lọ ṣá máa jà ṣá máa bọ̀. Ọlọ́run ẹ̀ sọ pé ẹnikẹ́ni ò lè dìde ogun sí àwọn àyànfẹ́ tèmi kébí kò wọ́n nínú ẹgbẹ́ra ẹ lọ ẹ ṣẹ́gun ẹ dẹ̀ borí. Èmi mo sọ bẹ́ẹ̀, wọ́n gbéra wọn lọ wọ́n dẹ̀ borí wọn ṣẹ́gun. Ẹni tó Ọlọ́run pé tó darí ìrìn àjò yẹn tó bá sọ pé dára òun nìkan lòun fẹ́ lé, tó sọ pé ti ìdílé òun nìkan lòun fẹ́ mọ̀, ṣẹ́gi ẹlẹ́rìí pé ó máa ṣẹ́gun yẹn ni. Ẹlẹ́rìí pé ó máa ṣẹ́gun yẹn ni. Ṣùgbọ́n ní Nàìjíríà gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní leader, tẹ́ pera yín ní GO, tẹ́ ń gbé jọ kalẹ̀, tẹ́ ń tàn wá jẹ, tẹ́ ń twist ọ̀rọ̀ fún wa lójú ayé àkókò bá àbúlẹ̀mù yín, àdá yín lẹ́bi, àsọ pé kí ló dé tẹ́ fi ṣèjọ, àsọ pé ẹṣọ́ Ọlọ́run pé yín àbọ̀ Ọlọ́run pè yín, mi ò tiẹ̀ sí fún yẹn, Ọlọ́run pè yín good right, not bad in it. Ṣùgbọ́n kí ló dé àwọn tẹ́ ẹ kó jọ àwọn àgùntàn yín, kí ló dé tí gbogbo wọn tí wọ́n kojú ìdààmú, tí wọ́n kojú ìṣòro tí ò dẹ̀ sí nínú yín tẹ́lẹ̀ sọ̀rọ̀? Kí ló dé tẹ́ ẹ lè sọ̀rọ̀? Ṣé ẹ̀rù ìjọba ló ń bà yín ni àbẹ̀wò Ọlọ́run tẹ́ ló pè yín? Ta ló yẹ kẹ́ bẹ̀rù? Nínú Bíbélì tẹ́ fi kọ́ wa, alágbára ọba tó ní agbára gidi ní Dáfídì, ọba tó jẹ́ pé kò síbi tí wọ́n ti bẹ̀rù ẹ̀ ní Dáfídì. Dáfídì ọba ó ṣẹ̀ sáwọn tó ń ṣe olórí fún. Dáfídì ọba sọ nínú àwọn tó ń ṣe olórí fún, ó ń rútù sí wọn, ó ṣẹ̀ sí wọn, ó pa wọn, òun fún ara ẹ̀ lórí àǹfààní ti ara ẹ̀. Ó fi ètò yẹ etí ìjọba Nàìjíríà ń ṣe fún wa. Dáfídì lọ́ba, Dáfídì yẹn dẹ̀rẹ̀, ó tún fúnra ẹ̀, ó tún fi yà jẹ àwọn ọmọ tó ń tún ṣe olórí tó ń ṣe pẹ́sidẹ̀ntì lé lórí, ó tún fi yà jẹ wọn nítorí àǹfààní ara ẹ̀. Ẹ̀yin lẹ́ka Bíbélì fún ayé tí ó dádì. Ọlọ́run bẹ́ẹ̀ nìkan dìde ó ní lọ́ba kò sọ fún. Lọ́ba Dáfídì, ẹni tí Ọlọ́run kò bẹ̀rù Dáfídì o, kò bẹ̀rù ènìyàn o, Ọlọ́run tó rẹ̀ níṣẹ́ ló bẹ̀rù. Ó wá sọ̀rọ̀ Dáfídì ó dẹ̀ sọ pé Dáfídì kí ló dé tó ṣe kábílì, kí ló dé tó dá ìwé eléwo, kí ló dé tó ṣe ìwé eléyà àṣà. Ó dẹ̀ sùn títọ́ fún Dáfídì. Dáfídì ò bẹ́ orí ẹ̀ o, Dáfídì ò dẹ̀ bá o. Ẹni tá a rán ní níṣẹ́ là ń bẹ̀rù, ẹni tó rán ní níṣẹ́ lè yàn bẹ̀rù ìdòkè bẹ̀rù ẹni tá a jẹ fún. Ẹ̀yin tẹ́ gbéra yín ìránṣẹ́ Ọlọ́run gbogbo. Ṣé àwọn Ọlọ́run ló ń gbà yín àbẹ̀rù president, àbẹ̀rù Nàìjíríà tẹ́ fi lè sùn títọ́? Ọjọ́ tí ìdààmú ti ń ṣẹlẹ̀ kò sí, most especially ẹ̀yin tẹ́ jẹ́ Yorùbá. Bàbá Adébóyè,
bàbá kí ló lóun jẹ́ olùsàn bàbá mountain of fire, bàbá KCC àbí CCM Aṣímọlówó, Winners Chapel, ẹ pọ̀ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Kí ni iṣẹ́ yín kalẹ̀ bẹ̀rù ṣèjọba ní àbọ̀lọ́run tẹ́ sọ fún wa gbogbo yìí? Torí nínú bíbélì jáde tó wá sọ pé ẹ máa lépa òdodo, ẹ máa sọ òtítọ́, nípa bẹ́ẹ̀ yìí yóò sì ti òmìnira. Dákídákí yìí ẹ̀ sí nínú òmìnira ìwé ìgbèkùn lẹ́yìn fúnra yín wa. Bàbá Adébóyè ó dẹ̀ yé wa dáadáa, torí pé kí ni church tẹ́ ẹ̀ pariwo is a business, ẹ fi wá jẹun ní business ilẹ̀ ìṣe. Business yìí dẹ̀ yẹn ti ní branch káàkiri, branch yìí wà ní north rẹpẹtẹ, ó wà ní east. For that reason ẹ fẹ́ nǹkan tó lè pa náà business yìí, òun ni gbogbo yín ṣe pẹ̀lú mọ́tẹ́ ìṣẹ̀lẹ̀ sọ̀rọ̀. Màgàmàgà ló yẹ kán yọkàn yìí yọkàn. Ọlọ́run ò kì í ṣe bí, Ọlọ́run ò kì í ṣèkà. Báwa ò tiẹ̀ pé bíbélì a mọ ìdánwò ní right and wrong, rere àti búburú. Èyí tẹ̀yìn ṣe ní fún àwa tá a gbàgbọ́ nínú yín bọ́. Lóòótọ́ lọ́lọ́run pè yín, lóòótọ́ lẹ ṣiṣẹ́ fún Ọlọ́run, ká dẹ̀ ń gbàdúrà ní abẹ́ àwọn òjìji gbogbo yín. Èyí tẹ̀yìn ṣe fún wa yìí, ṣé èyí tó wu Ọlọ́run ni? Ìyà ń jẹ mẹ̀kúnnù face tribulations. Kò ọ̀tọ̀ ní ká má rí oúnjẹ jẹ, ọ̀tọ̀ ní ká má wọ́njẹ ká má rówó fi rà, ọ̀tọ̀ ní pé oúnjẹ tó fẹ́ tà fún wa gan kò tún quality kò dáa, poison ti wà nínú ẹ̀. Ọ̀tọ̀ ní gbogbo wọn yẹn, ọ̀tọ̀ tó ní ká tún máa wọ́njẹ bí ilé ká má tó lè jẹ́ nítorí ìbẹ̀rù, ká tún sùn bóyá sábẹ́ bíríkì tàbí sábẹ́ pàánù kékeré tá a ní forí wa pamọ́ sí, kí ìbẹ̀rù kó tó bu ọkọ̀ wa ká má tó lè ṣòwò. Àwọn ọmọ tí ò ní kankan, tí ìyá wọn ò lówó, tí wọn ò rí kankan ṣe kan, wọ́n wà nínú ibi tí wọ́n ń gbé tó yá ibi tí wọ́n forí pamọ́ sí, gbọ́n déètì ń kó wọn, àwọn tí wọ́n fẹ́ pa wọ́n, àwọn tí wọ́n kó wọn lọ. Ẹ̀yin tí wọn gbogbo, ẹ̀yin dadi pásítọ̀, dadi ṣe fi mọ́ mu, gbogbo yín ẹgbẹ́nu mọ́ sọ̀rọ̀, torí pé kò sọmọ yín bẹ̀, kò síyàwó yín bẹ̀, kò sáwọn ọmọ yín bẹ̀, kò sáwọn èèyàn yín bẹ̀, ẹ̀dẹ̀ lórí pé wọn Ọlọ́run tún sí. Kódà Bíbélì sọ tẹ́yìn káfíwá Dáfídì tí mo fi ṣàpẹẹrẹ fún yín, bọ́lọ́run ṣe nífẹ̀ẹ́ Dáfídì tó, nígbà tí Dáfídì ṣe àṣemáṣe sí Ọlọ́run ò pẹ̀lú ẹ̀mọ́, ó ránṣẹ́ sí Dáfídì pé lọ sọ ṣẹ̀mí, má dẹ̀ fi ìyá ẹ̀ jẹ́, má fi ìyá yẹn jẹ́ lórí ẹ̀, má fi jẹ́ lórí ọmọ ẹ̀. Dáfídì ó sáfù punishment yẹn, Dáfídì ló pinnu pé òun fẹ́ kọ́ ilé fún Ọlọ́run, ara iye ńlá ló dẹ̀ máa jẹ́ fún Dáfídì tó bá ní ojú ọgbà lórí ọ̀fẹ́ yẹn láti build tẹ́ḿpìlì yẹn fún Ọlọ́run, iye ńlá ló máa jẹ́ fún. Ṣùgbọ́n nítorí pé ó ṣe tí ó kù díẹ̀ káàtó, Ọlọ́run gba iṣẹ́ yẹn ó gbà lọ́wọ́, ó ní Dáfídì ò ní lè kọ́lé yìí mọ́, ó gbà lọ́wọ́ ẹ̀. Ara punishment tọ́lọ̀ fún yẹn, Ọlọ́run fún lẹ́gbẹ̀ẹ́ fún nǹkan tó ṣe, ìdà òde kúrò nínú ilé ẹ̀. Punishment ńlá ni, èpè látọ̀dọ̀ Ọlọ́run ni, kì í ṣe èpè látọ̀dọ̀ ènìyàn. Tí ènìyàn bá ṣépè fún yẹn, ó lè má mú èèyàn, torí pé kì í ṣe ènìyàn ló dá. Ọlọ́run ló dá Dáfídì, Ọlọ́run fún lẹ́gbẹ̀ẹ́ pé ìdà òde kúrò nínú ilé ẹ̀. Mo dẹ̀ gbàgbé pé lára ìpè yẹn ló ṣe jẹ́ àwọn ọmọ Ísírẹ́lì títí dé lẹ́ni tí ìdà òde kò kúrò nínú ilé wọn títí dọ̀la. Àwọn ọmọ Dáfídì, èyí tó bára wọn sùn, ó wà nú wọn. Èyí tó ké orí ọmọ bàbá ẹ̀ tọ́jọ́ ọmọ bàbá tó dẹ̀ borí ẹ̀ tó ké sọnù, ó wà lára ọmọ Dáfídì. Títí dọ̀la àwọn ìbára wọn jà. Kò sí sinmi bẹ́ẹ̀. That is to tell you pé kò sí tá a bá ṣe ní ayé tó ní ká gbóò nípa ẹ̀sìn ẹlẹ́jẹ̀ ìránṣẹ́ Ọlọ́run. You are not here. Mo máa ń sọ fáwọn ènìyàn before you met yourself in a certain position. Ọlọ́run mọ tó ṣe, ó mọ tó rí oníkàlùkù. Èṣù ò kì í fìyàn sí ipò. Ẹ̀yin bá lè lọ sí ilé alágbára kan lọ gbàgbára torí kẹ́ bá lè dé ipò kan, èṣù ò kì í fìyàn sípò. Ọlọ́run ló ń kọ gbogbo ìpín. Etí èèyàn máa jẹ́ láyé Ọlọ́run ló ń kọ́. So kó tó di dájú tí o tó dà ní Ọlọ́run mọ̀ sí. Ṣùgbọ́n o lè wá débẹ̀ tán, kéṣù manipulate ẹ, kéṣù wọnú ọmọ ẹ, kó yí ọmọ ẹ, kó yí padà sí Ọlọ́run. That is what happened to Saul. Saul kì í ṣe èèyàn burúkú. Saul kì í ṣe oníbàjẹ́ ènìyàn. Ọlọ́run tó yan Ọlọ́run ti rí pé eléyìí ó máa ṣiṣẹ́ fún mi. Ọlọ́run ti rí ọkàn ẹ̀, ó ti rí inú ẹ̀ pé eléyìí àṣìṣe yìí. Ọlọ́run rẹ̀ pé Samuel ọ̀yá bẹ̀rẹ̀ sí ní rìn títí tó rìn kó tó débi tí Saul wà. Ọlọ́run rẹ̀ pàṣẹ fún pé tòró ló yàn, wọ́n dẹ̀ yan gẹ́gẹ́ bí ọba fún ilẹ̀ Ísírẹ́lì. Ó ṣètò Ọlọ́run nígbà tó bẹ̀rẹ̀. Torí Ọlọ́run ti mọ̀ ó ń rìn, ó ṣètò Ọlọ́run, ohun tó Ọlọ́run fẹ́ ló ń ṣe, ló ń tẹ̀lé. Ṣùgbọ́n nígbà tó tó àkókò kan kí ló ṣẹlẹ̀? Àwọn èṣù bẹ̀rẹ̀ sí ní tọ́ wá, Sátánì bẹ̀rẹ̀ sí ní tàn jẹ, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ẹ̀mí gbóná, bẹ̀rẹ̀ sí ní àwé jẹ́ ká ṣe bí eléyìí, má ṣe bẹ́ẹ̀ lé fọlọ́run sílẹ̀ sáyé. Òun náà ó ṣe kí ni, ó gbàgbé ibi tó ti bọ̀, ó gbàgbé ibi tó lọ, ó tẹ̀lé ohun ti Sátánì, ó kùnà níwájú Ọlọ́run. Ọlọ́run ní lọ ja ogun níbẹ̀ yẹn, máa mú ohun kó wá níbẹ̀, pa gbogbo wọn nú, àtẹ̀yìn àtẹnukọ, ohun gbogbo tó bá wà bẹ̀ ṣàpamọ́. Ibi tó ti bẹ̀rẹ̀ àṣìṣe ẹni ìṣèjẹ ẹbí yẹn wá wọ ọmọ ẹ àwẹ olóbìnrin yẹn bó ṣe fine ni wo fi gan ẹ tiẹ̀ bó ṣe gbẹdẹgẹ wo ojú ẹ bó ṣe fresh wo bàbá bẹ tiẹ̀ bó ṣe dúró lẹgẹ jẹ ká òun náà kó gbàgbé àṣẹ Ọlọ́run ó tẹ̀lé ohun Sátánì ibi tó ti bẹ̀ sí ní yà fún Ọlọ́run nìyẹn ṣùgbọ́n nígbà tó Ọlọ́run pé Ọlọ́run rí mú ọkùnrin pé ilé àṣìṣe ni ó dẹ̀ ṣe é kì í ṣe pé kò ṣe ṣùgbọ́n ó yà ó tẹ̀lé Ọlọ́run ní sẹ́mi ló ṣe àyè bàbá wa jí o ó ṣe é ṣe kó jẹ́ pé lóṣù àtòdúrà wọ́n personally I don't doubt it Ọlọ́run lè pè yín
bó jẹ́ pé kí ṣe gbogbo yín lọ́lọ́run máa pè pamọ́ but ó ṣe é ṣe kọ́ lọ́run pè ní lótìtọ́ àdúgbò ṣùgbọ́n ẹgbẹ́ ayé lẹ́rẹ̀ ṣe wà lọ ọlọ́run ẹ̀ sì ṣìtọ́ lọ́run torí ẹ̀tọ́ lọ́run bá pè á dúró ti òtítọ́ á dúró ti òdodo ẹ wà àwọn ọmọ tó ń kó láti ọjọ́ yìí kò sí nínú yín tẹ́ bí kẹ́ni attempt kò sí nínú yín tẹ́ sọ̀rọ̀ we can only advise the government. We cannot command the commander of the commander. The president is the commander of the grand commander of the Federal Republic. We cannot command. Who said we should command the federal commander? But that's what we expect you to say. Say the truth and let the truth set you free. Where am I? Ayé ti bínú sí. Ayé bínú sí yín. Bàbá Adébóyè. Aṣímọ̀lówó. Oyèdèpọ̀ Olúkọ̀yà àti gbogbo yín tí mi lè dákọ̀ tẹ́jọ́ tí onílẹ̀ Yorùbá yìí. Àwọn ènìyàn tó wà lábẹ́ yìí wò ní people don't vote. Iye wọn ò tí ì ṣe mi. Àwọn èèyàn bá ti máa jókòó sí àwọn àti church mọ́. But nínú ọkàn wọn inside themselves inú yín bí wọn. Inú wọn ò dùn sí yín. Spirit wọn ẹ̀mí wọn á dẹ̀ máa complain lọ́dọ̀ náà. Kò rọ́ọ̀nù lọ parí mú wọn kàn. Kí ló bí wọn nínú sí yín ni wípé ẹ̀sùn títọ́ ẹ̀tọ́ yín ìjà nítorí àwọn ẹ̀kú ẹ̀ṣẹ̀ ẹ̀kẹ́ ẹ̀ṣẹ̀ ẹni bá dẹ̀ ti ṣe kí kò sì fi Ọlọ́run ìdí nìyẹn tá a fi sọ fún yín wípé ẹ mú inú bí Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ mọ̀. Majority of Christians today ni wọ́n ti ń jókòó sílé tán láwọn ò tiẹ̀ lọ church mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti decide pé kí ni church já mọ́ kí làwọn fẹ́ lọ ṣe ní church ṣe dandan ni kí làwọn àmọ́ ìwà àdáyé mú nínú church. And to be sincere kí ni church gbé dámọ́ lásìkò táwa it is nothing kò sí. If it is to worship God tó bá jẹ́ pé ká ṣàṣẹ Ọlọ́run yìí kò síbi tọ́lọ́run ò sí kò síbi téèyàn ti lè ṣe Ọlọ́run kò sí sà because Ọlọ́run wà níbi gbogbo o lè tòkó sínú tọ́lẹ̀tì ẹ̀ wá sí Ọlọ́run níbẹ̀ o lè wà nínú yàrá ẹ̀ wá sí Ọlọ́run níbẹ̀ tó bá yẹ pé kó kọrin ìyìn sí ni tòkó sínú yàrá ẹ̀ fi taratara tó bá dá kó kọrin ìyìn sí tó bá rí ibi tó ṣe kiri nítòsí ilé ẹ̀ bóyá orí òkè gan nígbẹ̀ gúnbẹ̀ kọrin ìyìn sí Ọlọ́run kó gbàdúrà pọ̀ ẹ̀ sí abẹ́ àìló kí ló dé téèyàn wà nínú accident nínú ìgbèkùn tádẹ̀ kí gbọ́dọ̀ Ọlọ́run gbàmí nínú accident yẹn bóyá mọ́tò yẹn kan wà lórí ẹ̀ wọ́n á dẹ̀ tí mọ́tò kúrò wá tẹ́lẹ̀ yẹn jáde kankan òbẹ̀ níṣẹ́ kí ló dé that is to tell you pé kò síbi tọ́lọ́run kò síbi tọ́lọ́run ti lè gbàdúrà àwọn tó fẹ́ gún ẹni tó fẹ́ gún nínú ọgbọ́ tí wọ́n ti gbé tí wọ́n ti pa àwọn tó kù ní ṣojú ẹ̀ tí wọ́n ti dúbú wọn òun dẹ̀ ń bẹ Ọlọ́run nínú ibi táwọn ilé oògùn ní oògùn pọ́nbélé tí wọ́n ti believe pé tábà pátá tán kí orí ẹ̀ kan lè dùn ó dùn sọ́dọ̀ kan lè gun ó dẹ̀ ń ké pé Ọlọ́run ó débi tó ti yẹ tán pa wọ́n ní kì í ṣe ẹran tán lè pa ẹ jẹ́ ká gbé kúrò ó dẹ̀ kúrò mi ó dẹ̀ fi wọ́n lọ́ra yan ọ̀dà wọn ni kó máa bá tiẹ̀ lọ torí pé léyìí wọ́n di aṣọ ọmọ lójú kó máa bá àríbi tán wá kọ ìyẹn òkan owó òkan Ọlọ́run mọ́ n tó fẹ́ nígbà tó jáde síta tán sẹ́ni pé kò lè mọ̀nà wọ́n tó aṣọ lójú ọ̀run kó máa lọ òun náà wá wò that is to tell me pé nínú ibi táwọn yẹn kan ti sọ there is presence of God Ọlọ́run ibi gbogbo ni Ọlọ́run wà ibi gbogbo lọ́lọ́run kò sí téèyàn ti lè bọ́ lọ́run sọ bàbá àwọn tó ṣe wá sí church yẹn òye ni ò tí ì yé wọn àwọn ènìyàn inú bí wọn inú yín ti ń bí wọn torí pé kí ni ẹ̀ tó ẹ pa paríparí ọ̀rọ̀ mi kí wá ló ń bà yín lẹ́rù tó bá tẹ̀ wá jẹ́ pọ́mọdé bí irú èjì wa wọ̀nyí tàbí tẹ̀ wá níbi kí tẹ̀ sọ pé bí 60 sísàlẹ̀ ọ̀tọ̀tún nìyẹn o ìyẹn ò tiẹ̀ ní tó jọ wá lójú lọ rọgbẹ̀rẹ̀ àní nítorí bẹ́ẹ̀ ṣe yàn lẹ̀rú ṣe ń bà yín kẹ́mọ̀ kú but most of you ẹ ti over 70 years bíbélì tẹ̀lé ń kọ́ wa sọ pé 70 ọdún ni iye ọdún wa ẹ tó bá lójú 70 tó lójú 70 orí ọ̀fẹ́ Ọlọ́run ni orí ìyọ́nú Ọlọ́run ni. kí ló dé tẹ́rù bàbá Adébóyè at your age you are 80 something years going to 90 years rather ẹ múra àti pé 90 síbẹ̀ ẹ̀rù ń bà yín o. the same thing lẹ́yìn tẹ́ẹ̀kù pátápátá kò sí nínú ìdí àti over 70 years ilé tó 75 ó wà nù yín kí ló bà yín lẹ́rù bàbá Kúmúyì is almost 85 àbí 86 kí ló bà yín lẹ́rù tẹ́ẹ̀bí lẹ́sùn tó títọ́ ọ̀rọ̀ jáde ẹ̀rẹ̀ mọ̀ títọ́ gbogbo ẹ̀mọ̀ títọ́ ẹ̀mọ̀ ìgbé àkìí ṣe pẹ̀lú Nàìjíríà there is a vital ipa tẹ́ ẹ lè kọ́ láti rí pé Yorùbá bọ́ nínú ìgbèkùn ṣùgbọ́n ẹ̀kọ́ ẹ̀fẹ́ ṣe nítorí business tẹ́ gbé kalẹ̀ torí business tẹ́ gbé kalẹ̀ ẹ̀ pè ní church fún wa kò sí church níbi kankan Ọlọ́run create church business ilẹ̀ create ẹ̀fẹ́ kí business yẹn bàjẹ́ nípa lẹ́ church wà ní nọ́ọ̀tì ó wà Kaduna ó wà Sokoto ó wà Kano ó wà káàkiri kì í ṣe gbogbo ẹ̀ náà ni àwọn búkú yẹn sọ náà jọrú iná sí àwọn tó jẹ́ kọ́ Christian lọ́hùn wọ́n lọ church yìí redeem wà mẹ́ church àti ìmọ̀lọ́wọ́ KYCC àbí KICC ó wà mẹ́ oríṣiríṣi church wà mẹ́ sẹ̀lẹ̀ sẹ́ráfù kérúbù kátólíìkì gbogbo ẹ̀ akíkà gbogbo ẹ̀ ló wà lọ́hùn that is your business ìyẹn lẹ́yìn protect ìyẹn lẹ́yìn gbìyànjú tẹ́ protect ẹ̀ ṣe rò ó pé àgbáyé ti dé tẹ́ bá sọ òtítọ́ tó tiẹ̀ dára lóhùn wọn sí yín so yẹ kẹ́rù bá yín so I get to know that you are no longer ẹ̀ ṣe bébì mọ́ ẹ̀ ṣe ọ̀dọ́ kí ló yẹ kó bá yín lẹ́rù the same thing àwọn tó pera wọn ní ìtàn nílẹ̀ Yorùbá àwọn bíi Fálànà àwọn bíi Wọlé Ọlánìpẹ̀kun àwọn bíi bàbá Afẹ́ Babalọ́lá àwọn Arógbọ́fà àwọn bàbá tó ṣẹ̀ gbé 100 yìí bàbá Fáṣọ̀rántì is 100 years old kí ló yẹ kó bá bàbá yẹn lẹ́rù tó fi lè sòtítọ́ fáwọn tó yẹ kó sòtọ́ fún pé kí n tó kú ọ
ẹ mẹ́fọ̀ pé Yorùbá jáde kúrò nínú Nàìjíríà mo ti dàgbà kó sí tí mo lè ṣe ṣùgbọ́n kí gbogbo ẹ yọ Yorùbá kúrò nínú Nàìjíríà o torí pé kí ni Yorùbá ò kì í ṣara Nàìjíríà torí pé kí ni a kì í ṣe kan kí ló dé tí bàbá yẹn ò lè sọ kí ló bà lẹ́nu 100 years ló ṣe láìpẹ́ bàbá fẹ́ Babalọ́lá is around 96 years if not 97 ṣé ẹ̀rù ikú ń bá ní kí ló dé káwọn yẹn ò pé press conference kan sọ òtítọ́ jáde ìpè níbi tọ́rọ̀ dé dúró yìí Nàìjíríà can never be one ẹ jẹ́ kó ní kálukú lọ lálàáfíà ṣé wọ́n fẹ́ gbé bàbá fẹ́ Babalọ́lá tó bá sọ statement ẹ̀ tó fẹ́ tì mọ́nu wọ́n á di torí yẹn nìkan lọ gbé wọ́n wá tì mọ́nu tó kú àbí wọ́n tì mọ́ sẹ́wọ̀ àbí wọ́n ti sínú dungeon wọ́n ṣe sọ bẹ́ẹ̀ at his age 96 97 àwọn kan ti kú ní 60 wọ́n ti kú ní 70 wọ́n ti kú ní 80 a sì ṣe bàbá rẹ̀ lẹ́wọ̀ ilé ló lọ tààrà 80 years à ń kọ bàbá rẹ̀ fún wọn not to talk of you that is 96 years old or even more kí ló ń bà yín lẹ́wọ̀ tẹ́lifù fi ń bà yín tẹ́lẹ̀ sọ títọ́ all those people they were animals gbogbo kan náà bí yàtọ̀ sí ilẹ̀ Yorùbá they kill at will wọ́n pààyàn ẹ̀yin tẹ́ ìpẹ́lẹ̀ ayé bàbá wòye ṣé ẹ̀kan lè gbé yẹn sílẹ̀ kẹ́ẹ̀dùn fún ẹ̀tẹ́yìn lè ṣe ṣé ẹ̀ lẹ́mí ẹ̀ that is enough to let you people know that àwọn people là kì í ṣe kan tábàdẹ̀ ìjọba papọ̀ tá a sì ní sórí orílẹ̀-èdè kan papọ̀ wọ́n ní ẹ̀tọ́ wọ́n ní àṣẹ lábẹ́ òfin Nàìjíríà láti wọlé Yorùbá anytime tó bá fẹ́ and they will continue to come in and kill us mọ́tò ń kó wọn wá wọ́n gba inú igbó wọ́n gba wọlé Yorùbá mọ́tò náà lóògùn wọn wá sílẹ̀ Yorùbá èyí dẹ̀ pẹ̀lú ayé náà wọn gbàgbàgbàgbàgbà ẹ̀yin bàbá wa ẹ̀yin gbà ẹ̀yin àwọ ẹ̀ ní sinmi bàbá Adébóyè ẹ̀ mẹ̀gbẹ̀ iṣẹ́ o mo yes mo ti rí rí níbi tẹ́ ẹ ti sọ pé nìkan náà wà pọ́líṣì òun náà ṣe dá bàbá bó jẹ́ pé fẹ́ pọ́líṣì ni ẹ wá pọ̀ because I am using you as a point of contact I think you are the oldest among ìdájí o if I am not mistaken ẹ̀yin la máa lò bàbá ẹ̀ lè bá kú ẹ̀sùn títọ́ kẹ́ tó kú tó bá wọ Ọlọ́run tó bá ní kébì náà kú ṣáàjì ló pọ̀ Ọlọ́run ló lẹ́gbẹ̀ẹ́ mi nobody can challenge him òun ló dá mi tó bá sọ pé tó wà á kú ṣáàjì Adébóyè ó kú sí bọ́ bàbá reality ẹ̀ ní pẹ́ lọ you are 80 something ẹ sọ òtítọ́ jáde òtítọ́ máa ń sọ ẹni lómìnira ní ká lè máa rántí ìtẹ́ ẹ bá tiẹ̀ tún lọ káwọn ọmọ tó lè máa sọ wọn ní lágbájá báyìí sọ báyìí á wà lákọọ́lẹ̀ for life forever and ever bàbá Adébóyè mi ò gbàdúrà kẹ́kọ̀ọ́ sí o mo bẹ Ọlọ́run kó lọ́ra ẹ̀mí yín kẹ́tún bọ̀ gùn lẹ́mí bọ̀ kò sí bí a ṣe fẹ́ gbàdúrà fún náà kó gùn yín lẹ́mí ẹ̀ lè lo 20 years mọ́ láyé bàbá ìgbà bẹ́ẹ̀ kàbá kan bẹ̀rẹ̀ fún wọn ní 20 tẹ́yìn lọ́ba lo kẹ́pẹ́ ṣe wáyé kẹ́ bá lo additional 20 years sí láyé ẹ̀ fún ayé máa bẹ Ọlọ́run gbogbo wa mú yín lọ torí báyìí wọn máa gbé yín wọn máa dé pápá sì dín wọn gbé yín wá sóhun wọn sá yín sóhun kó tó tún dá yín padà kó tó di pé wọnú ilé wọn máa fìdí yín lóúnjẹ wọn máa ṣe gbogbo ẹ you will not be able to do any other thing so when you have the capability you have the power to talk why can't you talk. Wọlé Ọlá Nípẹ̀kun bó ṣe kàwé tó jẹ́ lọ́ọ̀yà tó wà vibrant tó wà exposed tó rí irin tó rí ká kí ló ṣe gbogbo yín tẹ́ wo Yorùbá nìyẹn lójú ayé yín Yorùbá dẹ̀ ń tán lọ èyí tí ó ṣẹlẹ̀ tá a gbọ́ nínú ìtàn sí ìran Yorùbá ó dẹ̀ ṣẹlẹ̀ lójú ṣe bá gbọ́gbà pé wọ́n òkè o wọ́n wọ Ìlọrin wọ́n tó ọgbọ́n ìgbìmọ̀kọ́rọ́ wọ́n gbà lọ́rin wọ́n wá lọ́wọ́ so it is happening now ẹ wo nǹkan tí àwọn bọ́ndì ti gbé jáde ìpẹ́ tẹ́ bá fẹ́ ká tú àwọn tó wà lọ́dọ̀ wa sílẹ̀ ẹ fún wa ní 1 billion naira ẹ lọ san sí báǹkì kan ẹ fún wa ní kinní kan naira ẹ lọ san sí báǹkì kan ẹ fún wa ní lọ́ọ̀sì méjì ẹ fún wa ní kíná tó pé dẹ́ẹ̀dẹ́ tó wá ṣe kókó jù nínú ẹ̀ àwọn tẹ́rọ́rìsì tó wà lọ́dọ̀ ẹ tú wọn lẹ̀ kẹ́ ẹ wá bá wa fi òfin ṣàríà kẹ́ ẹ gbé wọnú òfin Ọ̀yọ́ state kí náà sọ fún yín yẹn wọ́n fẹ́ Islamize Ọ̀yọ́ state ni and their target is not Ọ̀yọ́ state alone tí gómìnà Ọ̀yọ́ àmọ́ pé kò ní ṣe ṣùgbọ́n tó bá ṣe tó implement ṣàríà yẹn sínú constitution yẹn don't let me deceive you wọ́n ṣe lọ́dà state and their target wọn ibi tó ti máa target ibi àwọn tó máa kó ó máa wà critical gidi tíṣà tí wọ́n gé orí ẹ̀ wọ́n máa gé orí ẹ̀ ni láti lè jẹ́ kí wọ́n pé we are not here to play we mean business ẹ lọ kọ́ tó o bá ti rí àwọn pípọ̀ wọ̀nyẹn ojú yín ló máa ṣe báyìí wọn tó pa ó lè jẹ́ principal yẹn tó máa gbé sí àwọn tó pa ẹ lọ àwọn pípọ̀ yẹn wọ́n yàtọ̀ sí ìran Yorùbá ẹ̀mí ò jọ wọ́n lójú they don't care about life ẹ̀dẹ̀ ní kájọ máa ṣe papọ̀ kájọ máa jẹ́ Nàìjíríà kan àwọn tó lè jẹ́ Yorùbá fún wọn àwọn sọ́jọ́n àwọn ẹ̀mí àgbogbo wọn prove àwọn olórí Nàìjíríà ọjọ́ tó ti jìnnà gbé tó ti ṣe mi ò rí kán èèyàn single one of them kán náà prosecute kán gbé jáde kán tẹ̀ nìkan lọ hàn gẹ̀ àwọn tó tún kó nínú wọn tó tún wá bá yín ẹ̀ tún kó wọn wọnú sójà pé kán mọ̀ bọ̀ wájú ẹ̀ sójà kán lè wá pa kán lè pa wá bó bá ṣe wù wọ́n. kí la ṣe fún yín ẹ̀yin dájú tí o makamaka lọ́yẹ̀ kàn ẹ lè ní ẹni private jet ẹ lè fò lọ ẹni ká ẹ ní access to any country ṣùgbọ́n nǹkan kan wà tó ju gbogbo wa lọ Ọlọ́run ọba ó mọ bó ṣe lè mú yàn gbàdọ́ náà fẹ́ mú Sọ́ọ̀lù ó mọ bó ṣe mú síkún Ọlọ́run kẹtù wá yẹ̀yẹ́ Sọ́ọ̀lù débi pé ó mú síkún báyìí ló fi mú bó ṣe ní agbára tó Fáráò ọba ńkọ́ síkún báyìí lọ́lọ́run bó ṣe wà powerful tó Nebukadnesari bó ṣe ní agbára tó síkún lọ́lọ́run Ọlọ́run fà jùlọ hàn Hẹ́rọ́dù ọba tó lóhun lòun lágbára jù láyé síkún lọ́lọ́run tó fà jùlọ hàn tani wá níwájú Ọlọ́run ọba tó dá gbogbo ayé àtọ̀ ọba tó ní kò wà torí kébì wà kàlà jẹ́ kí ni wá níwájú ẹ̀ ó bẹ̀rù Ọlọ́run ló bẹ̀rù ènìyàn when you fear God wà ṣe tọ́lọ́run fẹ́ àwa tá a dúró wọ̀nyí pátápátá tẹ́ ẹ̀ gbòòyì tá a wà nínú iwájú yín
tá à ń sìn lábẹ́ àsíá yín, àwa wọ̀nyí iṣẹ́ ọwọ́ Ọlọ́run ni wá. Ó gbọ́ Ọlọ́run fún wa sábẹ́ àkóso pé kẹ́yìn máa ṣàkóso fún wa. Tí ohunkóhun bá ṣe wá, even nínú Bíbélì, agbo àgùntàn lájẹ́ lábẹ́ yín. Bíbélì ìwé Jeremáyà sọ tí mi kàn rántí lọ́dà ìwé Jeremáyà 28 ọwọ́ rẹ̀. Ó sọ wípé ègbé ni fún ẹ̀yin olùṣọ́ àgùntàn tẹ́ ẹ mú agbo ẹran yìí ṣìnà. Tẹ́ ẹ bá mú agbo ẹran ṣìnà, ègbé ni Bíbélì sọ. Bàbá ẹ̀ understand bẹ́ẹ̀ ti kó àwọn agbo ẹran yẹn ṣìnà ẹ̀ mọ̀ bàbá. Àwọn agbo yẹn ẹ ti kó wọn lọ síbi tí ìkòkò ti pa wọn jẹ. Kí lẹ ní ṣe sí? Nínú Bíbélì, Dáfídì ó dúró. Ìkòkò yọ sí, ó fẹ́ pa ọmọ àgùntàn jẹ. Dáfídì kọlu ìkòkò yẹn, ó bàjá, ó pa á, ó sèvù àgùntàn. Ṣùgbọ́n ìkòkò yọ sáwa, wọ́n pa wá, wọ́n fi wá ń dára tó wù wọ́n. Ẹ̀yin ò rí tiwa rò, ẹ̀ ń flẹ́ńjọ̀, ẹ̀ ń gbádùn. Ká mú ti ọ̀rọ̀ ẹ̀sìn kúrò, àgbáyé nílẹ̀ Yorùbá. A landed, a doctor. Láìpẹ́ kì í ṣe ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì ni, I believe it pé ẹ ti dé ipò professor tipẹ́tipẹ́. You could have been an emeritus professor because you are already a PhD holder, baba. So by kò sí ọ̀rọ̀ church làálàá church tó ka yín lọ́wọ́ kò ní. By now you will be an emeritus professor. So tẹ́ máa ń sọ̀rọ̀ pé yẹn jẹ́ professor nílẹ̀ Yorùbá kò yẹ ká fọwọ́rọ́ wọn sẹ́yìn bàbá kílẹ̀ wò ó lè ibi táwọn ọdẹ dúró yóò ti kọjá gbogbo ilé táwọn mọ̀ pé wúwà sá wúwà ẹ̀yin lẹ́nu ìwúrọ̀ ayé tí àwọn èèyàn kúrò lọ́dọ̀ Kristi ẹ̀yin ni ìṣe yín ìwà yín ẹ̀yin dáadé tí yóò gbogbo ẹ̀yin lẹ́yìn tí àwọn èèyàn kúrò lọ́dọ̀ Kristi tó ní kálukú fi ń sá padà tó fi sọ pé àwọn olùlọ́tọ́ ṣọ́ọ̀tì mọ́ kò sí kẹ́tí ṣọ́ọ̀tì wà fún owó gan àwọn lọ ń dá níbẹ̀ for that reason àwọn ò ní interest ẹ̀yin lẹ́fà Ọlọ́run lè máa ń fi àyè sílẹ̀ bóyá ìrònú wàdá máa wà ilé ìjẹ́bi sọ yìí Ọlọ́run kì í sọ bá ìkà tó bá ti rí pé ṣe ni mo sọ̀rọ̀ jù fún yín àná mi lẹ́gbàá yẹ ṣùgbọ́n láì kó ti tán ni mo sọ káàbà kò sí ìrìn àjò mi láyé Ọlọ́run àmà tó fi ṣe ẹ̀ṣọ́ bí mo ṣe ń sọ mi láti bẹ̀rẹ̀ títí tí mo dé tí ò ní ṣàgbára mi pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà ìdojúkọ tí mo ti là kọjá láyé sílẹ̀ ló dẹ̀ mú mi débi tí mo dé òwò olùfẹ́ Ọlọ́run ẹ lọ ṣàtúnṣe ẹ yé tàn wá jẹ mọ́ ẹ sọ títọ́ kò sí tẹnikẹ́ni ẹ ṣe fún yín ẹ bẹ̀rù Ọlọ́run ẹ má bẹ̀rù ènìyàn ẹ má bẹ̀rù Fúlàní ẹ má bẹ̀rù Sultan ẹ má bẹ̀rù Tinubu ẹ má bẹ̀rù ẹnikẹ́ni ẹ sọ títọ́ jáde a kì í ṣe ìkọ́ ní Nàìjíríà kò sí nǹkan kan láyé yàtọ̀ ọ̀run káfi jọra káfi jẹ kan kò sí àṣà wa ọ̀dọ́gba èdè wa ọ̀dọ́gba èdè wa ọ̀dọ́ra àṣà wa ọ̀dọ́ra ìtọ́wájọ ògbàgbọ́ kò sí kankan táfi jọra ìròsí wa kò jọra àwọn gbàgbọ́ bẹ́ẹ̀ táwọn bá pààyàn kò sí tó burú bẹ́ẹ̀ yọnu Ọlọ́run ni Ọlọ́run jáde tẹ́ǹsì ó sọ fẹ́ yìí wípé kò ṣe tó tọ́ kápá èèyàn ó sì sọ ọ̀nà náà fi pààyàn ó lè pààyàn sábẹ́ ìtàkùn bá sọ Ọlọ́run tẹ́yìn sì sọ bẹ́ẹ̀ fẹ́yìn ẹ̀dọ̀ kí wá ní àwa tá a gbàgbọ́ wípé life is a sacred thing to God ẹ̀mí ènìyàn nǹkan tó ṣe iyebíye sí Ọlọ́run ni kí ló dé táwọn tí wọ́n gbàgbọ́ wípé ẹ̀mí ènìyàn kò ṣe iyebíye àwọn lè pààyàn anytime kí ló dé tẹ́ fi sọ pé káfíà fi dandan ká máa ṣe papọ̀ even Nigeria constitution ó fààyè gbà wọn pé wọ́n lè wọlé Yorùbá wọ́n lè dára tó wù wọ́n lè ṣe nílẹ̀ Yorùbá because we are the same country kò síbi tí wọ́n lè wọ̀ ṣùgbọ́n ẹ̀ ń wò wá ní ẹni tábà lè kú káàkú tábà lè rùn káàrùn ẹ̀yìn lè sá ẹni káà tó bá di gbáhùn àwa ò níbi sá lọ ordinary kẹ̀kẹ́ àní débi tá a ti fẹ́ ní private jet mo la fẹ́ wọ̀ ṣùgbọ́n ẹnìkan bẹ lókè tó ju gbogbo wa lọ ọba kan wà lókè tó ju gbogbo wa lọ tó ju yìí lọ tó ju mi lọ tó ju gbogbo ayé lọ tí wọ́n á lè fi ohunkóhun wé tó ní gbogbo agbára ní ìkáwọ́ ó mọ nǹkan tó máa ń dá tó bá fẹ́ fìyà jẹ àwọn tó bá yẹ kó fìyà jẹ paríparí ọ̀rọ̀ mi bàbá mi ò sọ pé Ọlọ́run ò pè yín o ọ̀tọ̀ ní kọ́lọ́run pè yín kẹ́dẹ̀ gbọ́ kẹ́tẹ̀lé ṣùgbọ́n kí Sátánì wá máa tọ̀ yín jẹ́ tàbí kẹwàá lẹ́mí ojú ká Bíbélì nìkan mi kan àìmọ̀ Bíbélì mi máa fi àjẹ mi ó ní èmi kò fún yín ní ẹ̀mí ojú àbẹ́ ìbọn ni Ọlọ́run tó pè yín ò fún yín lẹ́mí ojú kí ló dé tẹ́ wá lọ gba ẹ̀mí ojú lọ́wọ́ Sátánì tẹ́ wá dẹni tẹ́rù bá tẹ́lì sótọ́ bàbá ẹ̀yin tẹ́ bá mọ bí ní òge ẹ̀gẹ́ bàbá ṣé ìkànnì wa ní Nàìjíríà sẹ́yìn náà gbàgbọ́ pẹ̀lú àṣà wa pẹ̀lú èdè pẹ̀lú ìtàn pẹ̀lú gbogbo tẹ́ẹ̀rí bàbá ẹ jáde sọ fún wa pé ìkànnì ni wá káàbá dẹ̀ kì í ṣe kan ẹ sọ jáde bàbá ẹ jẹ́ kí gbogbo ayé mọ̀ pé a kì í ṣe kan ní Nàìjíríà tẹ́ bá sọ ní tó bá yẹ kó ṣẹlẹ̀ ẹ jẹ́ kó ṣẹlẹ̀ ọ̀rọ̀ ẹnu yín yẹn ó ṣe kókó bàbá do you know the millions of people that are under your church do you know the millions of Yoruba people that are worshiping in the Redeemed Christian Church do you know the millions of people that are worshiping in Winners Chapel Living Faith do you know the millions of people that are deeper life members Celestial members Cherubim and Seraphim Anglican Church Catholic ṣe é mọ̀ bó ṣe lọ rẹ́rẹ́rẹ́ bẹ́ẹ̀ ẹ sọ̀rọ̀ ẹ bẹ̀rù Ọlọ́run ẹ má bẹ̀rù ènìyàn fear the Lord the God that sent you if truly the Bible sent you lóòótọ́ kò sí tí ẹnikẹ́ni lè ṣe Nátánì tọ́lọ́run rán sí Dáfídì kò sí tó ṣe kò ní kankan ṣe Dáfídì ò ní kankan ṣe sí ó dẹ̀ jíṣẹ́ tọ́lọ́run ó bá tiẹ̀ lọ that is God èèyàn ò ní láti bẹ̀rù ènìyàn bíi tiẹ̀ ẹ má ṣe dúpẹ́ èèyàn burú èèyàn sọ̀rọ̀ ó lè bẹ̀rù èèyàn o ṣùgbọ́n tó bá ti di pé Ọlọ́run wà involved if God is involved you don't need to scare the bother
tí o bá ti sí pé Ọlọ́run wà involve o lè tó bá lè yàn bẹ̀rù ẹ̀ èèyàn burú èèyàn ṣòro by that moment yẹn ó lè jẹ́ pé Sátánì wọ́n bá ń jẹ wọ́n bá mú Sátánì tó máa ń kọ́rẹ́ tí wọ́n ó yà ṣe lè ṣe báyé ẹ̀jẹ̀ ìyá dẹ̀ tẹ̀lé nǹkan tí Sátánì bá sọ fún Ọlọ́run tí wà involve tọ́lọ́run bá ti wà involve nínú ọ̀rọ̀ ẹ̀ wà láì you don't need to scare anybody fear rárá o ní láti bẹ̀rù ẹnikẹ́ni lábẹ́ bó ti kú ìbáṣọ gbọdẹ ìbáṣẹgbà ìbáṣọ obìnrin ìbáṣẹ gọvnọ ìbáṣẹ president ìbáṣẹ olówó ìbáṣẹ olóṣì o nílò láti bẹ̀rù ẹnikẹ́ni if God is involved bàbá ẹ fẹ́ sọ fún wa pé God is not involved yet ẹ jáde kẹ bá àwọn Yorùbá sọ̀rọ̀ ẹ sọmọ Ìgbò ẹ dẹ sọmọ Fúlàní ìran Yorùbá nìran yìí àtọ̀tún yín àtòsí yín ìran Yorùbá lẹjẹ ẹ sọ fún àwọn ọmọ Yorùbá toró lóye ọmọ Yorùbá tó jọ́sìn máa bẹ àṣà ìjọ yìí ẹ jẹ́ ká mọ̀ bóyá number one ẹ sọ fún wa ṣé kan ní Nàìjíríà ká lè mọ bá ti fẹ́ adjust ara wa ṣé kan ní Nàìjíríà ẹ jáde sọ number two bàbá number two ẹ jẹ́ kó yé wa fẹ́ mọ̀ lótìtọ́ àtòdodo bóyá Ọlọ́run kò tí ì sọ fún yín pé kẹ́ gbégbèsè kankan lórí ìpàdéyàn gbogbo tó ṣẹlẹ̀ yìí pẹ̀lú ipò tẹ́ ẹ wà lórílẹ̀-èdè Nàìjíríà àti nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká mọ̀ ẹ sọ fún wa Ọlọ́run sọ pé kẹ́ tí ì sọ kankan o tàbí Ọlọ́run ní kẹ́ sọ̀rọ̀ o tọ́lọ́ bá ní kẹ́ sọ ìtọ́jà jẹ́ ká gbọ́ bàbá we need to hear from you. Ọmọlúkà ni mò ń jẹ́ ẹ pín program ẹ jẹ́ kó rìn ẹ̀yin bàbá Fáṣọ̀rántì 100 years bàbá Fẹ́ Babalọ́lá 96 Wọlé Ọlánìpẹ̀kun 80 kìíní kan ẹ pọ̀ bẹ́ẹ̀ ló ń tẹ̀ fẹ́ máa dárúkọ Fálànà gbogbo yìí. I am saying this torí pé inú Ọlọ́run fúnra ẹ̀gán òkú sí tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè bẹ́ẹ̀ Bíbélì jẹ́ sọ pé àwọn kan béèrè wọn ò rí gbà nítorí pé kí ni wọ́n sì béèrè gbogbo àdúrà tẹ́ gbà fún Nàìjíríà tó bá pèsè ilẹ̀ yìí sì béèrè lọ́wọ́ Ọlọ́run sì dáhùn bàbá you are not bigger than God o. People are giving respect, including myself, because we believe you are a man of God. Àwọn kan bẹ̀rẹ̀ wọn ò rí torí pé wọ́n ṣì béèrè. Àdúrà tẹ́ ń gbà yẹn, Nàìjíríà yẹ ló àtúnṣe tó bá gbèsè tẹ́ ń ṣì béèrè nǹkan bàbá. Because God didn't create Nigeria, it is the creation of the British. Àwọn British kò ló create Nigeria kì í ṣe Ọlọ́run. Àbọ̀lọ́run ló fún wa lórúkọ tá à ń jẹ́ ni. Sọ́lá ló fún wa ní Nàìjíríà. Ìran Yorùbá lọ́lọ́run dá, ìran Ìgbò lọ́lọ́run dá, ìran Fúlàní, ìran Hausa lọ́lọ́run dá. Ọlọ́run dá Nàìjíríà. That is why you are praying for Nigeria and the prayer was not answered. Ọlọ́run ti ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé orí yìí kò ṣe bẹ́ẹ̀ ni pé òun torí pé kíni ẹ̀ ṣe béèrè ni. Bẹ́ẹ̀ gbàdúrà fún Nàìjíríà fún ẹgbẹ̀rún ọdún bó ṣe máa worst sí. Bàbá nǹkan méjì ẹ̀ lánìí kẹ́ ṣiṣẹ́ lé lórí sá. Ẹ sọ ẹ jẹ́ ká mọ̀ bóyá ìkànnì Nàìjíríà with your level of education expatiate lé lórí fún wa bóyá ló ti tó àtòdodo ìdílé ẹ̀dá fi jẹ́ kan bóyá torí èdè wa tàbí torí àṣà wa tàbí torí ìtàn wa tàbí torí kankan la fi jẹ́ orílẹ̀-èdè kan ẹ jẹ́ ká mọ̀ bàbá ìkejì ṣé Ọlọ́run ò tí ì wà ìfọwọ́ Ọlọ́run ò tí ì sọ fún yín pé kẹ́ ẹ gbé gbèsè tàbí kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ jẹ́ ká mọ̀ bàbá bẹ́ẹ̀ tí mo ti tó ẹ jẹ́ mọ́ fídíò ẹgẹ́ fún bàbá tuntun bàbá Adébóyè kò ní bàjẹ́ fún yín. I am saying this because of the pains táwọn èèyàn wa ń kojú ẹni tó kàn lẹ́yìn láàrin tálómi tó máa kàn lọ́la. I'm not saying this to disrespect you my daddy. You are, aside of being a man of God, you are a father. Nothing can change that. And I'm not referring to you alone. Àti bàbá wa Adébóyè Oyèdèpò àti bàbá Kúmúyì àti bàbá Kẹwàá Ìsàṣìmọ̀ ló gbogbo yín bàbá ní yàtọ̀ orúkọ yàyà ìfàdà aside ìgbẹ́ bóyá ẹjẹ́ ìránṣẹ́ Ọlọ́run bàbá lẹ́jẹ́ fún wa. We are old enough to be your grandchildren. But the way things are going, Ọlọ́run ti fi yín sáyé ńlá, ó ti fi yín sí ipò ọ̀wọ̀. Ó yẹ kẹ́ wo ipò yẹn pẹ̀lú àtìlẹ́yìn Olódùmarè kẹ́ jà fáwọn àbẹ̀kún wọ̀nyí. Ìyà tó jẹ wá yóò kọjá àfẹnusọ. And you kept quiet. You are scared of the government. You are not scared of God that sent you. Ọlọ́run tó rán yín ẹ̀bẹ̀rù wáyé nìyàn. That is òtítọ́. That will be all for today. Ọmọlúkà ni mo jẹ́. Ẹ ṣeun. Ẹ bá mi pé ètò yìí. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.